bàbá wa Mufti Jiyad ṣẹ́ẹ̀tì pé kọ́wọ́ dúrúkú mẹ́kọ́ máa lálìké wa kò pọ́síbù. Wọ́n dẹ̀ ìnváìtì wọn làwọn fi wà ń bẹ̀. Ẹ máa ní bọ́sà àfáà kan ní bọ́sà àfáà kan tàná náà ò ní sọ̀rọ̀. Ìjọ tí K1 the ultimate tó reply Musa Akorede òṣòṣì lójú ọgbọ́n fúngàmù mi lè bí fún K1 lẹ́sìn. Yes, Buhari ọmọ Musa fúngàmù mi lọ tún fún K1 ní èsì fúngàmù tòṣùpá yẹn wọn ò kú lẹ́sìn. Èmi ò mọ oríṣìí tí gbogbo èèyàn bí bàbá wa Mufti Oníkìjìpá ní pé wọ́n ń bẹ níbi tí K1 ti sọ pé kọ́ ganu sí wọn á ní kó sọ sọ́ọ̀rì wọn ò sọ sọ́ọ̀rì. Ẹ wá ń bú bàbá Oníkìjìpá pé tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ bínú kó ń bẹ́ẹ̀ ni bínú kó ń bẹ́ẹ̀ Ọlọ́run ò tó ọ́ síbi tó lè bínú kó ń bẹ́ẹ̀. Bàbá Oníkìjìpá mọ̀ pa àǹgànù. Yes, wọ́n mọ̀ pé àwọn ọ̀fà ń ganu. Máa ní ìtura ẹ̀kẹ́ ganu sí lè láti kọ́jú ẹ̀kẹ́ ganu sí ọ máa sọ fọ́dọ̀ pé wà lọ́wọ́ tún lẹ́dẹ̀ẹ́ ibi tó ń lọ tó bá sì ti kú ọmọ ilé ló ń gbà lọ. Ó ganu sí bẹ́ẹ̀ bọ̀tí nígbà ń ganu sí òun ní ìfìdáhùn á máa gbẹ́gbẹ́ wà ká lọ́wọ́ òkú lọ́jọ́ mẹ́jọ àwọn èèyàn lọ́nà ìjókòó dákun òkúta òun rẹ̀ tó nítorí ẹ̀ ló gbọdọ̀ fi nìjókòó ọjọ́ mẹ́jọ ṣe bẹ́ẹ̀ nìkan ní òwe wọn náà. Ẹ̀wọ́n ẹ̀sìpẹ́ẹ̀tì kí bàbá wa Mufti Jiyad ẹ̀sìpẹ́ẹ̀tì pé kọ́wọ́ dúrúkú mẹ́kọ́ máa lálìké wa kò pọ́síbù. Wọ́n dẹ̀ ìnváìtì wọn làwọn fi wà ń bẹ̀. Ẹ máa ní bọ́sà àfáà kan ní bọ́sà àfáà kan tàná náà ò ní sọ̀rọ̀. Ìjọ tí K1 the ultimate tó reply Musa Akorede òṣòṣì lójú ọgbọ́n fúngàmù mi lè bí fún K1 lẹ́sìn. Yes, Buhari ọmọ Musa fúngàmù mi lọ tún fún K1 ní èsì fúngàmù tòṣùpá yẹn wọn ò kú lẹ́sìn. Kíjọ kan máa ń dàrú ẹ̀wọ́n ń sọ pé Mufti ó jẹ́ kó fún lẹ́sìn èsì wọn ní Mufti fẹ́ fún un lẹ́sìn. Ṣé ẹjọ́ kò ṣe irú Mufti máa ń lẹ́sìn kiri kọ́ tó fún yàn wọ́n kò fẹ́ kó K1 àyọ lọ́dọ̀ àwọn àfáà lọ́fin ní kò sọ sọ́ọ̀rì ó lè ló wọ̀ sọ sọ́ọ̀rì kò sí ìkan tó kọ Mufti mẹ́. Ẹyẹ gbọ́ àgbàlagbà o iṣẹ́ kékeré kan ni wọ́n ṣe ká tó débẹ̀ o àwọn ní ẹ̀ganu ẹ̀ máa ganu ni ìjókòó ti dáhùn ẹ̀ganu sílẹ̀ láyé ẹjọ́hun tí èèyàn bá kú àwọn ni wọ́n lọ sọ fún àfáà pé èèyàn láti kú ni wọ́n fi dìde wá ìṣe ìwọ́n pè wọ́n ìwọ ló ń lọ tó bá tún wọ́n lọ ó tún lọ di ṣéwù kalẹ̀ sí ìjókòó níjókòó tí wọ́n pè é sí. Torí náà mi ò fẹ́ kí gbogbo yín máa kọsẹ̀ lára Mufti pé Mufti jẹ́ kó bínú kú òǹgbò níbi òde tí wọ́n pè wọ́n sí pé wọ́n ní lẹ́kítọ́rà. Àwọn ọ̀dẹ̀kọ́ ló máa ń pọ̀ ganu torí wọ́n pè wọ́n ni mo fẹ́ kéwọ́ bá mi ṣe wáàsí. Torí náà èyí àfáà yìí náà yẹ ganu ẹ máa ganu sí mọ́ọ́mídì ẹ ganu sílẹ̀ láti lè kábírì ẹ farabalẹ̀ ń bẹ̀ tó bá kú ń bẹ̀ kápọ̀ ń lọ bò ní ìní yóò mọ̀ pé bòmí ló ń lọ ṣùgbọ́n má parọ́ pé mo fẹ́ lọ prógámù kan ò sí ń dalé lọ ni nígbà yẹn kó ganu sí òde kí ni ó ganu sí bẹ́ẹ̀. Ilé ìsìn gbogbo wọn sì aganu wá ni ẹni tó gbọ́ lọ farabalẹ̀. Ilé wọn sì kẹwàá lórí ẹ̀ tó ní pé títọ́ náà ti tàbí wa Muhammad ni. Ṣùgbọ́n wọn ni ike máa ń kọjá ìyá rẹ̀ irọ́. Sọ́tí ẹni ẹ̀yin náà wá ganu kalẹ̀ ẹ̀ ní lọ. Tí wọ́n kọ́ bísí ilé kéwú tó ń káwọn ọmọ ń kéwú ni òun wá ganu lọ́bẹ̀ lọ́jọ́ kó. Wọ́n sì ní ẹsẹ̀ jálàbí náà ò níbi jókòó. Kọ́ máa ní nọmba 1 dà, nọmba 2 dà, nọmba 3 dà. Kọ́ bísí tìyẹn náà, ọ̀ níyẹn náà ṣe. Ó wá ní kankan ṣe òjò kó lé kó máa tìlọ́ wà ní Kùránì kó máa ti bẹ̀wọ̀ nínú Ọlọ́run kún jẹ ní ìlànà. Ó ní ẹsẹ̀ ẹ̀rọ ní Mufti jẹ́ kó fún lẹ́sì Mufti rẹ̀ yín sẹ́ni. Ṣèbẹ́yìn ló ń bá wí kò ṣe Mufti ló ń bá wí. Mufti tó bẹ́ẹ̀ rà á lọ wájú ẹ̀yìn ẹ̀yẹ ni. Wọ́n fi ní kó ṣe sọ́ọ̀rì. Ó ní àmú ọmọ tó ń ṣe tó ní kí wọ́n máa ń ganu. Ó ní ọmọ tó ń sọ tó ní kí wọ́n ṣe kí ni ẹgbẹ́ àkùsí wọn wá ganu ni. Àdúgbò wa gbé náà lómi náà máa ganu sí tí ó kan. Wọ́n á fi fi dáhùn ẹ̀kọ́ gba mòlúdì lọ wọ́n lọ jókòó sí fi dáhùn torí owó tó bẹ́ẹ̀ rí ń bẹ̀. Ẹ bá ń lọ́bi dáadáa bí ìyẹn ṣe jẹ́ nìyẹn ẹ má bu Mufti mọ́ ẹ dẹ̀ fi K1 lẹ̀ òun nìyẹn
ọlọ́run nìyẹn àwọn sáà kan ló ń bá yí èyí tó bá ń bá yí àwọn náà ni kò máa àwọn tó tún bá wípé wọ́n ganu náà kú mọ́ra wọn báwọn ganu ìwọ̀n òde ní kó tún máa ganu lọ ìdáhùn wọ́n tún wá ganu ọ̀hún náà ni wọ́n ti bí mọ́ wọn. wọ́n sì tún máa ganu jọ mí èyí tí kékeré wọn kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ni pé tó bá kú àwọn tó fẹ́ sí ni kó torí ẹ̀ kó fún mọ́ tí ó máa sọ. ayé fún un mọ̀ ẹ̀kú ti jẹ́. tó bá kú àwọn tí ó sin ni kó ronú pa ẹ̀ òun ò ní lè sọ̀rọ̀ mọ́ kọ ìyẹn ló gbọdọ̀ wò ìyẹn ni bàbá mufti bẹ́ bọ́ kúrò lára rẹ̀ àwọn ní tẹ́ka bàbá mufti sọ̀rọ̀ kò gbá kápẹ́ ṣéwù kan ní ìyẹn ṣéwù tí ò níbi tó ti ń bọ̀.